ìròyìn yàjóyàjó láti iléeṣẹ́ Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sílùú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yìí. Ọmọbìnrin ọmọ ọdún 14 kan ti pàdánù ẹ̀mí rẹ̀ sọ́wọ́ kìnìún ní ìlú orílẹ̀-èdè Kenya. Àjọ tó ń rí sí ọ̀rọ̀ àwọn ẹranko aginjù ní Kenya Wildlife Service KWS sọ pé ní ilé tí àwọn ọmọ náà ń gbé tí kò jìnnà sí ibi igbó ọba tí kìnìún ọ̀hún wà. Wọ́n ní ọmọdé 4 tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú rẹ̀ ló pe àkíyèsí wọn o, tí KWS sì bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti ṣàwárí ọmọ náà tí wọ́n sì rí òkú rẹ̀ ní ẹ̀bá odò. KWS ní àwọn sì ń wá kìnìún tó ṣekú pa ọmọ òun o, táwọn sì ti gbé ikọ̀ olùwádìí dìde láti ṣe àwárí ẹranko náà. Bákan náà ni wọ́n sọ pé àwọn ti gbé ìgbésẹ̀ o láti rí i pé irúfẹ́ ìkọlù bẹ́ẹ̀ kò ní wáyé mọ́. Ọgbà àwọn ẹranko aginjù ni kò jìnnà o, ìwọ̀n máìlì 6 sí inú ìlú náà, tó sì ní àwọn ẹranko bíi kìnìún, àgùnfọn, àmọ̀tẹ́kùn, ẹkùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló wà ní inú rẹ̀. Bó tilẹ̀ jẹ́ pé wọ́n mọ odi yí ọgbà náà ká lọ́nà 3 ti dènà káwọn ẹranko má bàa lè máa yà wọ inú ìlú wọn. Wọn kò mọ odi sí apá gúúsù láti lè fún àwọn ẹranko náà ní àǹfààní láti má jáde lọ bọ́ sí ibòmíràn. Ìgbà àkọ́kọ́ nìyí o sáwọn kìnìún yóò ṣe ìkọlù sáwọn èèyàn ní Kenya, pàápàá lórí oúnjẹ, àmọ́ kì í sábà láti ẹ̀mí ènìyàn lọ o. Ní ọdún tó kọjá, fọ́nrán CCTV kan ṣe àfihàn bí kìnìún ṣe pa ajá òyìnbó ńlá kan o ní ilé ìgbé tó wà lábẹ́ ọ̀gá ẹranko náà o. Àjọ KWS tún sọ pé ọjọ́ àbámẹ́ta ni ọkùnrin ẹni ọdún 54 kan pàdánù ẹ̀mí rẹ̀ sọ́wọ́ erin o. Ní agbègbè Nyeri tó wà ní 100 máìlì sí apá àríwá Nairobi ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé o. Wọ́n ní ẹran náà ń jẹ nínú igbó Mary kó tó di pé ó ṣe ìkọlù sí ọkùnrin náà, tí ọkùnrin náà sì fi ara pa ní ìgbàyà. Ní ilé ìwòsàn tó ti ń gba ìtọ́jú ló pàdánù ẹ̀mí rẹ̀ sí o. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí. Ẹ máa bá wa subscribe sí ìkànnì Jígí Alára ìkànnì kẹrìnlélógún tó kalẹ̀ sí ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Abbas Afọláṣadé ni oníròyìn yìí. Ẹ ṣé púpọ̀. Ìkànnì Jígí Alára kẹrìnlélógún, bàbá gbogbo.